Ìyábo Ojo ti jáde tán o, bẹ́ẹ̀ lórí awuyewuye tó ń lọ lórí afẹ́fẹ́ láàrin Toyin Abraham àti Funkẹ Akindele gan ni Queen Mother jáde sí. Àwọn gbajúgbajà òṣèré tíátà yìí, Ìyábo Ojo, Funkẹ Akindele àti Toyin Abraham làwọn olólùfẹ́ wọn fa wàhálà lórí afẹ́fẹ́ tí wọ́n sì ti pe Queen Mother lẹ́jọ́ wípé kí ló ń wò tí wàhálà ọ̀hún fi ń tàn báyìí. Ní báyìí, Ìyábo ti jáde láti sọ tẹnu ẹ̀ láti fèsì sí àwọn tí wọ́n sọ ìsọkúsọ àti àbùkù tí wọ́n fi ń kàn pẹ̀lú orúkọ oríṣiríṣi tí wọ́n pè wípé kí wọ́n gbọ́ àlàyé ọ̀rọ̀ náà o kí wọ́n tó máa sọ ìsọkúsọ kiri. Ó ní ìgbà àkọ́kọ́ àti ìgbẹ̀yìn tóun ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí nìyẹn o. Ó ní ọ̀rẹ́ àtijọ́ ni òun pẹ̀lú Funkẹ, bẹ́ẹ̀ aáwọ̀ ti wáyé láàrin àwọn rí. Lẹ́yìn tó jẹ́ pé ẹ̀bí jọ wà lọ́wọ́ àwọn méjèèjì ni. Nígbà yẹn, Ìyábo lòun wá sórí afẹ́fẹ́ láti wá yẹ̀yẹ́ Funkẹ lórí fíìmù Tóyìn. Ó ní nǹkan tóun ṣe nígbà yẹn kò dára tó tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ṣá o, ìjà tó wà láàrin àwọn padà parí. Lẹ́yìn èyí lòun tún bá Funkẹ àti Toyin parí ìjà tiwọn náà. Kódà òun sunkún tóun kúnlẹ̀ bẹ àwọn méjèèjì wípé kí wọ́n má bára wọn ṣọ̀tá mọ́. Èyí ló jẹ́ kí àwọn èèyàn máa rí wọn bí wọ́n ṣe ń bára wọn ṣe láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ wọ́n ṣèlérí wípé àwọn ó parí ìjà yòókù láàrin ara àwọn. Ṣùgbọ́n níṣe lọ̀rọ̀ tún bẹ́yìn yọ o lásìkò December. Nígbà yẹn fíìmù tuntun tí Toyin ṣe bẹ̀rẹ̀ sí máa dojúkọ àwọn ìṣòro kan. Nígbà yẹn làwọn olólùfẹ́ Toyin kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí fẹ̀sùn kàn Funkẹ pé òun ló wà nídìí ẹ̀ tí ọ̀rọ̀ náà sì tún dá wàhálà mìíràn sílẹ̀. Láfikún lórí ọ̀rọ̀ fíìmù The Return of Arenzo, Toyin wà nínú ọ̀kan lára àwọn òṣèré tóun fẹ́ lò. Ṣá o, ó ní ọ̀rẹ́ òun lásìkò náà àti pé òun fẹ́ rin ìrìn àjò. Èyí ni ó jẹ́ kí Toyin padà yọ kúrò. Bó tilẹ̀ jẹ́ pé ìgbésẹ̀ rẹ̀ yìí jẹ́ kí òun náwó mìíràn látàrí pé àwọn gbọ́dọ̀ ya fíìmù ọ̀hún tán kó lè jáde ní ọjọ́ kẹta oṣù kẹrin ọdún yìí. Ju gbogbo ẹ̀ lọ, Toyin bẹ òun tí àwọn sì parí ẹ̀ síbẹ̀. Ní báyìí, Ìyábo ti sọ pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí jẹ́ ọgbẹ́ ọkàn fún òun nítorí kò yẹ kí àwọn òṣèré tíátà máa bára wọn jà níbi táyé. Ẹ kú dédé àsìkò yìí o níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wá. Orúkọ tèmi ni Wálé Balógun, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Hamzat Herbal Home. Kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí lásìkò yìí lórí ìlera ara wa náà ni. Ṣùgbọ́n ní pàtó lórí àwọn kùdìẹ̀kudiẹ kan tí kì í jẹ́ kọ́mọ ẹ̀dá èèyàn ó gbègbè sí ayé àlàáfíà. Àkọ́kọ́ ni ọgbẹ́ inú tí wọ́n ń pè ní ọ̀sà. Òun ló ń fà á kínú máa ta àyàn tàbí káàrin àyà lọ sẹ́yìn ó máa ta ni kó máa dunni lọ sísàlẹ̀ inú. Bẹ́ẹ̀ lómi bá jẹun kékeré ó di kó máa lọ́nu mọ́lẹ̀. A nínú ń ta òun, inú ń dùn òun. Bẹ́ẹ̀ bá ti ń láwọn ìrírí wọ̀nyí, ọgbẹ́ inú ni. Ẹ tètè kàn sí mi Wálé Balógun, aláṣẹ àti olùdarí Hamzat Herbal Home ní shop 85 motor dealer complex phase 3 ní new garage níbi tí wọ́n ti ń ta mọ́tò yẹn Lakala road lẹ́gbẹ̀ẹ́ ilé epo Dove lọ́nà tó lọ sí Ẹlẹ́bú. Ẹ wo àwọn kan wà tó jẹ́ wípé àti ṣègbọ̀nsẹ̀ jẹ́ ìnira fún wọn látàrí ìdí yíyọ èyí táìsàn tá a mọ̀ sí hemorrhoid tí mú kídìí wọn ó yọ. Bẹ́ẹ̀ lómi bá ń ṣègbọ̀nsẹ̀ ẹ̀jẹ̀ á máa jáde. Àwọn kan àti ẹ̀ ní kí wọ́n gé hemorrhoid. Ẹ má dán wò bí wọ́n bá ti gé pẹ́rẹ́ ó máa ń sọkùnrin di ẹṣin inú ìwé ni tírú ọkùnrin bẹ́ẹ̀ ò ní lè ta kutu mọ́ ọkùnrin dobìnrin nìyẹn o. Bákan náà ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ ní prostate yálà ẹ̀ ń tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ni àbẹ́ rí tọ̀tọ̀ ṣe mọ̀ pé infection tó bá ti pẹ́ lára ló ń fa prostate. Ẹ tètè kàn sí wa nílé iṣẹ́ wa Hamzat Herbal Home. Nọ́mbà mi rè 07033216990 lẹ́ẹ̀kan sí 07033216990. Kò tán síbẹ̀ o, ẹ̀yin obìnrin tẹ́ ń wojú Ọlọ́run fọ́mọ bóyá ẹ ní ovulation disorder ni tẹ́ ń kojú fallopian tube blockage tí ò jẹ́ kẹ́ ẹ lè ṣàbíamọ. Gbogbo ẹ̀yin tó rúnkún ń ro ọrùn ẹsẹ̀ ló ń rò wọ́ ni àbíbàdí ló ń ro ẹ́ tó lè bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tàbí rìn ṣákóṣákó ẹni tí ò lè kúnlẹ̀ gbàdúrà tàbí tí ò lè bẹ̀rẹ̀ kírun. Ẹ kàn sí èmi Wálé Balógun, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Hamzat Herbal Home ní shop 85 motor dealer complex phase 3 new garage Akala road lẹ́gbẹ̀ẹ́ ilé epo Dove. Bí ìgbà tẹ́ ń lọ sí Ẹlẹ́bú ẹ ti rí motor dealer complex phase 3 ni o ní shop 85 ibẹ̀ níléeṣẹ́ Hamzat Herbal Home wà. Ẹ kàn sí mi tàbí kẹ́ ẹ pè mí sórí nọ́mbà mi 07033216990 lẹ́ẹ̀kan sí 07033216990. Àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa o.